kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú àṣetí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Múyìwá Adékẹ́yẹ, olùdámọ̀ràn lórí ètò ìròyìn fún gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ló ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ yìí ní orí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ní Ọjọ́bọ̀ níbi tí wọ́n gbìyànjú láti fi ọwọ́ òfin mú Malam Nasir El-Rufai nígbà tí ó dé sí ibùdókọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport Abuja láti ìlú Cairo orílẹ̀-èdè Íjíbítì, ṣùgbọ́n tí ó kọ̀ jálẹ̀ láti tẹ̀lé wọn nítorí pé kò sí ìwé òfin àṣẹ ìbẹ̀wò lọ́wọ́ wọn. Adékẹ́yẹ wá fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ elétò ààbò náà bí wọ́n ṣe já ìwé ìrìnnà rẹ̀ gbà lọ́wọ́ olùrànlọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ El-Rufai. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ààrẹ àná tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ti sọ wípé gbogbo orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ gbọ́dọ̀ jíròrò láti máa ṣe ìgbélárugẹ àwọn olórí tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 25 sí 50 ọdún 25 to 50 years. Ó wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọ̀dọ́ ní ohun àmúyẹ tó péye nínú ara àti ọpọlọ láti lè mọ ohun gbogbo àti ìpèsè tí àwọn ènìyàn ń fẹ́. Jonathan sọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá lórí ìpàdé àti ìdánilẹ́kọ̀ọ́ ti International Memorial Lecture àti Leadership Conference níbi tí wọ́n ti ń ṣe àmì ayẹyẹ 50 tí wọ́n pa olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí General Muritala Ramat Muhammadu. Ó tún wá fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ ìrírí rẹ̀ nígbà tí ó wà lórí àga àlééfà wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òun kò kí ń sùn oorun ju wákàtí 2 lọ nínú wákàtí 24, èyí tí ó ń dín agbára ènìyàn tí ọjọ́ orí rẹ̀ ga kù láti lè kojú gbogbo ìpèníjà wàhálà láti darí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn yìí ló ṣe àfihàn ìgbẹ́jọ́ àwọn afurasí 11 tí wọ́n sọ pé wọ́n lọ́wọ́ nínú ikú tí ó pa akọ̀ròyìn ti iléeṣẹ́ Arise News Sotonchukwu Maduagu àti ẹ̀ṣọ́ ilé rẹ̀ Barnabas Danami, èyí tí ó forí ṣánpọ́n lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan. Ìgbẹ́jọ́ àkọ́kọ́ jẹ́ ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 9 oṣù kejì February 9 tí ìgbẹ́jọ́ náà kò wáyé nítorí pé onídùúró fún àwọn afurasí kò farahàn nílé ẹjọ́, tí ẹlẹ́ẹ̀kejì sì jẹ́ Ọjọ́bọ̀, èyí tí ọ̀kan lára olùjẹ́jọ́ Adamu Musa ní ẹjọ́ mìíràn láti jẹ́ ní ilé ẹjọ́ Sister Court ní Àpò Àbújá. Èyí ló mú kí adájọ́ Muhammadu sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 21 títí di ọjọ́ 23 oṣù kẹrin April 21st to 23rd. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn These Days. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti ti olùkọ́ NUT ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ti ń dúnkòokò lájà láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ńlá nítorí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọn kò jẹ́ kí ìgbé ayé àti ààbò àwọn olùkọ́ kó múmú láyà wọn. Ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ Comrade Titus Amba sọ ọ̀rọ̀ yìí fún àwọn akọ̀ròyìn àti nínú ìpàdé àpéjọpọ̀ ìdákẹ́jẹ́ ti ìlú Àbújá ní Ọjọ́bọ̀, àti pé àwọn ṣe ìpàdé yìí láti bẹ̀rẹ̀ ọdún tuntun pẹ̀lú àdúrà tí ó gbóná àti fífi àwọn ohun gbogbo sójú ìṣe. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa dídárúkọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lára ìpínlẹ̀ tí wọn kò tọ́jú àwọn olùkọ́ wọn dáradára tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ẹgbẹ́ ogun Ukrainian Defense Intelligence (UDR) ti ṣe àfihàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì, Hamzat Kazeem Kọ́láwọlé àti Mba Steven Udoka, tí àwọn orílẹ̀-èdè Russia lò wọ́n gẹ́gẹ́ bí ajagunta nínú ìjà ogun tí ó wáyé láàrin wọn àti orílẹ̀-èdè Ukraine ní Luhansk ni wọ́n ti pa nínú ogun náà báyìí. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí UDI gbé jáde síta ní Ọjọ́bọ̀ ni wọ́n ti ṣàlàyé wípé àwọn méjèèjì darapọ̀ mọ́ ẹgbẹ́ ogun ti ilẹ̀ Russia ní abala kejì ìdajì ọdún 2025. Kọ́láwọlé fọwọ́ sí ìwé àdéhùn ní ọjọ́ 29 oṣù kẹjọ August 29, tí Udoka ṣe tirẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹsàn-án September 28, tí wọn kò sì tíì gba ìdánilẹ́kọ̀ọ́ kankan kí wọ́n tó kó wọn lọ sójú ogun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian.
nínú ìpàdé ṣíṣe àmì ayẹyẹ 50 ọdún tí wọ́n pa Murtala Muhammed èyí tí ó wáyé ní ìlú Àbújá. Níbẹ̀ ni àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn káàkiri ilẹ̀ adúláwọ̀ ti jíròrò lórí ìdánilẹ́kọ̀ọ́ tí àkọlé rẹ̀ jẹ́ "Ṣé ilẹ̀ adúláwọ̀ ti dé ipò àgbà?". Gbogbo àwọn àgbààgbà òṣèlú àti àwọn tí ó di ipò ìṣèjọba mú lórílẹ̀-èdè kọ̀ọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ ló péjọ síbẹ̀, tí àwọn kọ̀ọ̀kan sì ń sọ̀rọ̀ lórí ìpèníjà tí ó ń bá ipò olórí tàbí jíjẹ́ olórí ní ilẹ̀ adúláwọ̀ fínra. Ààrẹ àná tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà, Olúṣẹ́gun Ọbásanjọ́, ni ó kọ́kọ́ sọ̀rọ̀ láti fi ṣíde ètò, tí ó sì sọ̀rọ̀ pé ohun tí ó jẹ́ kí ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà máa jó àjórẹ̀yìn kò ju wípé àìní adarí rere tí wọ́n bọ́ sórí àga àlééfà. Tí Akume náà sọ pé jíjẹ́ adarí kìí ṣe ọjọ́ orí, bí kò ṣe níní ìmọ̀ tí ó pọ̀ tí ó sì tún péye. Ṣùgbọ́n ààrẹ àná ti orílẹ̀-èdè Ghana, John Kufuor, wá dáhùn wípé ìbéèrè tí ó yẹ kí àwọn máa béèrè ni pé ṣé ilẹ̀ adúláwọ̀ ti pegedé, tí wọ́n sì ti dúró tán láàrin orílẹ̀-èdè àgbáyé láti dá dúró, ṣíṣe ojúṣe tí ó dára, níní èròǹgbà tó péye àti níní ìwà tí ó dára láàrin àwọn ọmọnìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn agbébọn adàlúrú tí wọ́n jí ìyàwó ẹ̀ṣọ́ aṣọ́gbó Rahim Ògúnrìndé gbé ní ìpínlẹ̀ Kwara ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún (100 million naira) kí wọ́n tó lè tú ìyàwó ẹ̀ṣọ́ aṣọ́gbó náà sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kaduna ti dá ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ròhìnròhìn káàkiri orí ẹ̀rọ ayélujára àti alátagbà wípé Usman Singo, tí ó ń ṣojú agbègbè Kajuru ní àwọn afurasí adàlúrú ti jí gbé. Alága ilé ìgbìmọ̀ alákòóso lórí ọ̀rọ̀ ìròyìn, NGO àti ti ìdàgbàsókè alábàáṣiṣẹ́papọ̀, Ọ̀gbẹ́ni Mara Henry, tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ ní Ọjọ́bọ̀, ṣàpèjúwe ìròyìn yìí gẹ́gẹ́ bí irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìwé ìròyìn ló gbé síta wípé Gómìnà Dáúdà Lawal ti ìpínlẹ̀ Zamfara ló gba àmì ẹ̀yẹ olórí tó ṣe dáradára jùlọ ní Ọjọ́bọ̀. Ó wá sọ̀rọ̀ wípé ìjọba òun yóò túbọ̀ tẹ̀síwájú láti máa ṣe ohun gbogbo tí yóò mú ìdàgbàsókè, ìlọsíwájú àti ìfọ̀kànbalẹ̀ bá àwọn ènìyàn tí òun darí. Ètò gbígba àmì ẹ̀yẹ yìí wáyé ní Bọ́lá Ahmed Tinubu International Conference Center, Abuja. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìdílé arábìnrin tí ó di wíwá lẹ́yìn ìgbà tí ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin ní ọjọ́ 25 oṣù kẹwàá October 25 ọdún 2025 ní ilé ìtura kan ní Ẹ̀pẹ́ ni ó tún ti pè fún ìdájọ́ òtítọ́ báyìí nítorí pé ọ̀rẹ́kùnrin arábìnrin yìí ní ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ní ọjọ́ 26 oṣù kọkànlá November 26 ọdún 2025, tí ìdílé arábìnrin yìí sọ pé ó kọ́kọ́ ṣẹ́ pé òun kò rí arábìnrin náà rárá. Lẹ́yìn ọjọ́ náà ló tún jẹ́wọ́ wípé lótìítọ́ ló wá, ṣùgbọ́n ó ti kúrò lọ́dọ̀ òun ní ayọ̀ àti àlàáfíà. Níkẹyìn ló tún wá sọ pé ó ti kú nínú ìjàmbá ọkọ̀. Àwọn ìdílé obìnrin yìí wá ń béèrè wípé báwo ni àwọn ṣe wá rí ẹsẹ̀ ńlá rẹ̀ lẹ́yìn oṣù kan tí àwọn ọlọ́pàá tàbí road safety kò ní àkọsílẹ̀ wípé ó ní ìjàmbá ọkọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.